Wàsíù Àyìndé ẹ máa pa wá ntí ọwọ́ epo máa dálẹ̀ kì í ṣe kékeré rárá mèkèrè mi bá ewu nǹkan tẹ̀ ń sọ ewu nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n ní ọmọ ẹni òun ní ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká fi ilẹ̀kẹ̀ sí ibi ẹlòmíràn àti fi ilẹ̀kẹ̀ yìí àti fi dáràn o ilẹ̀kẹ̀ tá a fi sí àfi dáràn o àfi kọ́ ló ń gbà wálẹ̀. gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ má ṣe jọ́ tiwa gírígírí. ẹ má ṣe jọ́ tiwa gírígírí. bá ṣíwájú ọ̀gá mi bá fi jọ lórí. bá fi jọ lórí. ìdùnnú ti dé ẹ̀yin èèyàn wa. bá ṣíwájú ọ̀gá mi bá fi jọ lórí. bá fi jọ lórí. ní Nàìjíríà yìí ọ̀rọ̀ wa ti lójú. ọ̀rọ̀ wa ti lójú. ewu ń bẹ lóko róńgẹ́ gan fúnra rẹ̀ ewu ni èmi kọ́ ni màá fẹ́ nu mi sọ fúnra yín ni kẹ́ fi tara yín gbọ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ ni accept bẹ́ẹ̀ kọ́ ẹ click no. ẹni fẹ́ràn mílíkì ajagolónú. torí pé tó bá mu mílíkì tó wá sí ìhù ajagolónú. ẹni fẹ́ràn oúnjẹ yìí ajẹun yó. ọmọ tó fẹ́ kàwé àríwé kà. ilé ìwòsàn oògùn á máa lọ níbẹ̀ yanturu aṣíwájú. ẹ̀yin tí ẹ ti follow wa ẹ follow Imam Togo TV gbogbo bó bá ṣe ń lọ àá máa já yín sí i ntẹ́ mọ̀ jẹ́nà la máa kó wa fún inú máa máa dùn sí àwọn òwò Yorùbá àti oríṣiríṣi nǹkan ẹ máa jẹ gbádùn ẹ lọ́dọ̀ tiwa ń bí orúkọ tèmi ni Yusuf Ahmed Bashir Abu Mufida ni mò ń jẹ́ lọ́tún ló sì ní alága sábò ń pè mí tí gbogbo yẹn mọ̀ sí Alfa Togo n tó ń bẹ lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ ẹ fojú ara yín ẹ fi rí bó ṣe dà wá sí wàhálà tí wọ́n dà wá sí problem tí wọ́n jẹ ìgbádùn fúnra wọn ẹ rí ó nìyẹn ẹ rí fúnra ara yín. I see skies of blue and clouds of white, the bright blessed day, the dark sacred night, and I think to myself,